tó o bá ti mọ̀ pé ilé tó o kọ́ tó ń gbé o ti gun ẹṣin obìnrin kọ́ ilé tó túmọ̀ sí pé wà tó obìnrin lẹ́jọ́ nínú ilé hùn o ò lè mú ìyàwó egbére kan wá sí inú ilé tó o gun ẹṣin obìnrin kọ́ àfàìmọ̀ kí ilé wọn mọ̀ wò pọ̀ àtiwọ́ àtìyàwó ilé òun jọ awó pọ̀ tá a yín ni tó o bá ti lè gun ẹṣin obìnrin kọ́lé kódà kó ṣe síbí lóbìnrin fi bu sìmẹ́ǹtì wà nígbà tó ń kọ́ léhùn tí ẹ ti wà ń bẹ́ẹ̀ nù ẹni tí ó bá nílé méjì kì í pè kán lé lọ́hùn ẹni tó bá sì ṣòwò kinní kan yọ rẹ̀ níní tó bá mọ̀ pọ̀ fẹ́fẹ́ yàwó méjì o gbọ́dọ̀ ní at least ilé méjì tí ò sọ ògùn ìyálé ń bẹ̀ dẹ́ni wo obìnrin náà tó bá ti mọ̀ wípé gbogbo nǹkan tó ṣe fọ́kùnrin tó ṣe bí oore in quotes ọwọ́ pọ̀ fẹ́ fi ká lọ́wọ́ kò sí nǹkan kan tó lè ká ọkùnrin lọ́wọ́ kò débi wípé tó bá lọ tó bá rò pò ní ìdìyàwó mi kò sí ní tó lè dá dúró láti má fẹ́ yàwó mi tó bá ṣe pé tó ìjìyà ni ẹ mọ̀ wulẹ̀ bọ́kùnrin jìyà mọ́ ẹ mọ̀ bọ́kùnrin jìyà mọ́ torí that is the only thing that is the only orin tẹ́ mọ́ ń kọ kò sí testimony mi ju mo bá jìyà lọ ìyà tẹ́dẹ̀ ń sọ ìkóòtì yìí gan tá a bá ní ká wò ọ̀pọ̀lọpọ̀ ọgbà tí àwọn ọkùnrin yìí fẹ́ yàwó ẹlòmíì àwọn girlfriend tó ní òníye ìwọ ló mọ bó ṣe lé gbogbo wọn dànù ọ̀pọ̀lọpọ̀ yín lẹ mọ́ ń sun lé wọn lẹ́kọ̀ọ́ lọ lé wọn lẹ́lọ́ mọ́ ń sun bẹ̀ lẹ́lọ́ mọ́ dáná fọṣọ ṣe bẹ̀ tíyẹn ò fi ní choice mọ́ tó fi fẹ́ yín gbà yẹn bẹ́ẹ̀ gbogbo ìgbà yẹn ẹ ti gbàgbé gbogbo àwọn other girlfriends tẹ́ ẹ lé mọ́ lára kó lè jẹ́ yín ló máa fẹ́ all because fẹ́yìn náà nífẹ̀ẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin náà mọ̀ ṣe ń dín ráìsì náà mọ̀ dín sẹ̀mó náà mọ̀ dín fùfú náà mọ̀ dín àmàlà náà mọ̀ dín ọbẹ̀ tán lọ́ mọ̀ gbé fọ́kùnrin yẹn tán fi fajú ẹ̀ mọ́ra ń gbà yẹn tó fi fẹ́ wọn ní rántí pé pátá kan ló ní gbà yẹn bọ́ksà kan ló ní so wọ̀ fún ìtẹ́lọ́rùn dodo ń dájí ara ẹni tó rí tó fẹ́ ó wù ẹ́ ló fẹ́ àti pé wọn náà nídìí ọkọ ń gbà yẹn bí àwọn obìnrin àtètè máa ń gbàgbé nǹkan àtètè máa ń gbàgbé pé èèyàn tó fẹ́ yàn ó bóyàn láṣìírí ni bóyá tó bá fẹ́ ń gbà yẹn gan bóyá ò bá ṣì wà on the street looking for who will marry you bẹ́ẹ̀ àkínrántí ìyẹn mọ́ òun jìyà ó bímọ 8 ẹlòmíì bímọ 10 ó sì ń sọ́fà so gbogbo orú àwọn nǹkan tí àwọn obìnrin máa ń ṣe yẹn a máa ń padà ń fi blackmail àwọn ọkùnrin létà ni so ẹ má jìyà mọ́ ẹ fẹ́ olówó tó bá lówó gẹ́gẹ́ bí obìnrin fólówó ẹ jẹ́ káwọn ọkùnrin yẹn náà máa wà òkè kẹ́ ẹ tó mọ rárá yín mọ́ wọn lọ́rùn kó tó di pé ẹ fẹ́ wọn because the truth remains that kò sí nǹkan kan tó lè stop ọkùnrin láti ìdàfẹ́yàwó mi àbí dóbò mi if the need be in the future because ọkùnrin ò lè máa dóòbò kan fún 20 years òbò yẹn tó bá yá kò ní lè kó ẹ̀ mọ́ that is science that is practical biology that is the theory of human nature the male gender o lè máa àfẹ́ tó bá ti ṣe tó ti sú kó dẹ̀ tó wá tákù mí bí rí pé ò sí lórí àwọn medication àwọn anti blood pressure anti èwo ni ìtọ̀ ṣúgà yìí anti diabetes anti hypertension gbogbo àwọn oògùn yẹn máa ń pa okó ni wọ́n máa ń pa libido ni rí pé ò ní kùn torí gbogbo àwọn ọkùnrin tán kó kùn jọ tán wà lórí medication wọn á máa láwọn èdèbò míì ó ní strength ò lágbára òbò kan tó gbé sílẹ̀ gan ò lè do tán àwọn ọkùnrin tán sán ogun tọ́lọ́run kẹ́tàn dúró tán sí lórí medication kò sí ọkùnrin náà láyé yìí tí ó mọ ọdún òbò kan tó bá fi máa tó 10-15 years kò lè sọ pé bóbò yẹn ṣe ń ṣàkóhun ní day 1 ló ń ṣàkóhun mọ́ tí ò bá dẹ̀ ní capacity ìyàwó méjì tó bá yá tó bu ẹ ò bá lè kó ẹ̀ mọ́ wọ̀rọ̀kọ̀ ló máa wá tí ó fi ṣàdá so tó bá fíw pé torí sìmẹ́ǹtì ṣíbí kan àbí àmàlà tó rò wá fún àwọn tán kan lé lọ́jọ́ tán kan lé òun ló fi sọ wípé o ti fìyẹn de ọkùnrin mọ́lẹ̀ débi pé kò lè dóbò mi kò lè fẹ́yàwó mi kò lè work out so oore tó bá fíw pé ó máa ṣe in court tẹ́ pé tó bá dọ̀la tíyàwó mi ìbá dé ò ní máa bínú pé àmóṣoore fún ẹ ó ní kó o ṣe téèyàn bá ṣoore èèyàn máa neutral pẹ̀lú ẹ ni unfortunately ilé tẹ́ ẹ sọ yẹn ẹjọ́ ń gbé bẹ́ẹ̀ náà ni bó o bá fọkọ yẹn ń gbà yẹn ò sáà lè sùn ta inú ilé kan náà lọ́ọ́ mọ̀ gbé sọ̀rọ̀ mi ti ń yí abáyìí nísìn that is truth tẹ́ ẹ lè gbọ́ lórí pẹpẹ nìyẹn tó o bá ti mọ̀ wípé gbogbo ohun tó ń ṣe òun ṣe pẹ̀lú àníyàn pé kíyàwó mi mọ̀ wọlé létà tàbí kó mọ̀ rí obìnrin mi mọ̀ wulẹ̀ ṣoore yẹn tó bá lówó ara ẹ lọ́wọ́ lọ́rẹ̀ fi kọ́lé fi ṣe nǹkan lóko ara ẹ tó bá wọ̀ kó ràn kọ́ lọ́wọ́ kó support ẹ̀ no problem ṣùgbọ́n ò lè sọ pé bóyá ìwọ ló gbélé débì kan òun ló wá parí ẹ̀ tàbí òun ló gbé débì kan ìwọ ló parí ẹ̀ kó o wá ní ìyẹn ni criteria ó lè mọ̀ obìnrin mi wà ní léhùn bẹ́ẹ̀ pé kò ní rìnà róbìnrin mi kò sí tó lè ṣe tọkùnrin ọkùnrin tó bá fẹ́ yàwó mi kò sí tẹ́nibọ́dì lè ṣe sí
ẹ̀yin tẹ́ẹ̀dẹ̀ ń pariwo pé tó bá yá tiẹ̀ náà ṣe ẹ rò pé torí tèmi lèmi ṣe ń sọ ọ̀rọ̀ tí mò ń sọ àbí gbogbo àwọn tán ti fẹ́ yàwó lé láyé yìí ṣé nítorí pé àwọn náà ń ṣe social media talk wọ́n ń sọ sex and moral talks ṣé torí ẹ̀ lọ́kọ wọn ṣe fẹ́ yàwó ẹ̀yin ọmọ pẹ́yìn tẹ́ ẹ mọ́ ń feel pé almighty woman ni yín wọn lè fẹ́ yàwó lé ẹ̀yin gan-an má padà fẹ́ yàwó lé ọlọ́ọ̀bá ń gbọ́ kò sí almighty woman kan tán lè fẹ́ yàwó lé bẹ́ẹ̀ ni mo sọ fún ọ kò sẹ́ni tí ò lè lórogún láyé yìí kò tí ì sí kò sì sọ́kùnrin tóbìnrin ò lè kọ̀ọ́lẹ̀ odidi ọba àlùgàn imperial majesty wọ́n ń kọ̀ọ́lẹ̀ so ntọ́ bá péèyàn ní kéèyàn ó ṣe bẹ́ẹ̀ ntọ́ bá ti mọ̀ wípé nítorí orin kan tẹ́ ẹ mọ́ ń kọ nìyẹn mo bá jìyà ọkùnrin náà bóbìnrin jìyà torí ntọ́ ọkùnrin tó o fi fẹ́ ń gbà yẹn òun gan bẹ́tà rẹ ni tóbìnrin bá ní sútọ̀ èyí tó bá dáa jù nú sútọ̀ lóbìnrin máa ń fẹ́ so in order to save yourself of hypertension or of blood pressure and so on please ntọ́ bá ti ṣe fún ọkùnrin tọ́ bá ti mọ̀ pé látàrí ntọ́ ṣe yìí tọ́ bá mú ìyàwó mi wá àbí tọ́ bá rí pé lóbìnrin mi nínú láìfù ẹ̀ inú ẹ̀ ò ní dùn mọ́ wulẹ̀ ṣe nǹkan yẹn then ìwọ ọkùnrin náà tó ń kọ́ ilé má jẹ́ kí obìnrin fi nǹkan kankan tó ń ṣe nínú ilé tọ́ bá yáwó lọ́rẹ̀ dá padà gbogbo àwọn nǹkan tó ń ṣe yẹn á padà fi blackmail ẹ̀ ń future ni ó máa padà fi sunkún sí ẹ lọ́rùn ni because ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin nígbà tá a bá ń wojú rere ọkùnrin tá a fẹ́ kó jẹ́ pé àwa ló fẹ́ àwa ló máa fẹ́ ẹlòmíì can go to any length ó bá ti fẹ́ wọlé tán báyìí boom she will just change ní ìgbà yẹn lọkùnrin yẹn látó ṣẹ̀mọ̀ pé kò ní pátá kò ní boxer tí ò bá ní pátá tí ò ní boxer ṣé kò lóko náà ń gbà yẹn nǹkan kan ló ṣáà máa torí fẹ́ so ọ̀rọ̀ kì í rí bẹ́ẹ̀ mọ́ ìwọ ọkùnrin dẹ̀ lélẹ́yìí má gun ẹṣin obìnrin kọ́lé tó bá gun ẹṣin obìnrin tó kọ́ ilé tó wá dọ̀la tó lóun mú yàwó bọ̀ nù ilé yẹn ìgànnà wo á kàn ya lábala kan á wó pa ìwọ àtìyàwó tuntun yẹn ni o bẹ́ẹ̀ ni tó o bá mọ̀ pé o fẹ́ fẹ́ ìyàwó wàá pọ̀ sókè rajà wàá rìn jìnnà ni dẹ́ni ìwọ ìyàwó tán fẹ́fẹ́ náà tètè gbé wọn jòkó ibo lẹ fẹ́fẹ́ mi sí ṣé kìí ṣe nú ilé tẹ̀yìn àtìyálé yín jọ kọ́ ìwọ tó dẹ̀ fẹ́ lọ ṣẹlẹ̀ kejì náà ṣàṣà níyàwó kejì tí kì í lówó majority ẹ lọ wọ àwọn ìyàwó méjì ìyàwó kejì àwọn tán ṣe second wife hardly lẹ́fìrè tí ò níṣẹ́ lọ́nu wọn tó bá jẹ́ second wife tó níṣẹ́ ò lè pẹ́ ń bẹ̀ torí táwọn ìyálé bá ti fàtìlẹ̀ mọ́ta pẹ́ kó o tó dé wọ́n bá ti ẹ̀gbẹ́ wọ́n bá fún ọkọ ọ̀hún mọ́jèlé jẹ tínú ẹ̀wú tó bẹ́ tó kú dànù ìwọ nìkan ló máa dá tọ́jú àwọn ọmọ ẹ̀ so tó o bá ní owó gidi lọ́wọ́ àwọn ìyàwó kejì míì wà tó ṣe pé ilé ara wọn tán kọ́ náà ń gbé ọkọ yẹn kàn fẹ́ wọn normal ó fẹ́ wọn pé ìyàwó ni wọ́n but wọn kó lọ ilé ọkùnrin yẹn bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ tètè béèrè ibo náà fẹ́ fẹ́ sí ṣé owó ìyálé wà nínú ilé tán kọ́ yẹn tówó ìyálé bá wà ń bẹ̀ mọ́ tẹ̀lé ọkùnrin kankan mọ́ jò fẹ́ lọ sínú ilé tó wó ìyálé wà ń bẹ̀ o if not ilé ń lo àwòpọ̀ o táwọn pọ̀ tán ni mò ń sọ fún ọ báyìí nísìn so àwọn tán gun orí pẹpẹ lọ tán lọ yírọ fún yín ọ̀tọ̀ ní tán sọ ń pẹpẹ ọ̀tọ̀ ní tán mọ̀ ṣe ìyá kan ló lórí pẹpẹ ló ní káwọn ọkùnrin 40 years old kan lọ mọ́ fẹ́ àwọn obìnrin 40 years old ṣé tí ọmọ tiẹ̀ tó jẹ́ ọkùnrin 40 tó bá mú obìnrin 40 years old wá tí ò lóyún rí tí ò bímọ rí sóǹgàn ó gbà ni mo ṣe sọ fún ẹ pé reality tó lè gbọ́ lórí pẹpẹ ń lọ máa gbọ́ níbí so many things tán sọ fún ibẹ̀ yẹn àwọn gan ò lè ṣe àwọn náà burú jù láyé yìí all those religious women àwọn obìnrin wọn ló tiẹ̀ burú jù ọkùnrin wọn wà manageable so ọ̀rọ̀ àwọn obìnrin wọn le ju àjẹ́ olójú mẹ́rin lọ so gbogbo ètò ń bóbó yín yẹn wọ́n ń bóbó yín ni má jẹ́ kẹ́nìkan kan bóbó ẹ béèrè ṣé ibi tó fẹ́ sí ṣé owó ìyálé wà ń bẹ̀ ṣé ìyálé búlọ́ọ̀kù mélòó ló rà sìmẹ́ǹtì mélòó ló rà ńgbà kan kọ́ léhùn tó títí ìyálé bá ti wà ń bẹ̀ sọ fún kó lọ rẹ́ǹtì ilé fún ẹ síta kó dẹ̀ fẹ́ ẹ kó mọ̀ wípé ìyàwó ni ẹ ò kí ń ṣe àlè ṣùgbọ́n wípé ilé tí ìyálé ti kọ́ kódà kó ṣe ṣíbíìmù kan ló fi bu sìmẹ́ǹtì wà bẹ́ẹ̀ kó ṣe 1 kg sẹ̀mó lóró fún tí wọ́n ń kan lẹ́ńjọ́ sí tí wọ́n ń bolé yóò sọ pé òun àjọ kọ́ ni so ò lè gbowó lọ́wọ́ obìnrin kọ́lé kó yáwó lọ́wọ́ ẹ̀ kó mọ̀ san kó wá fi ìpò mọ́bìnrin wá nù léhùn ilé yẹn máa lànà wo àti foundation báyìí láti iná àkàndédé sọ from nowhere ni so ẹ má máa tanra yín jẹ ìwọ tán fẹ́ náà kó tètè lajú ẹ lẹ̀ because àwọn tó ń ṣèyàwó kejì ń sìn yìí àwọn tó jẹ́ pé fúnra wọn gan brand ni wọ́n they have their own money they are okay but the issue of pé mo bá lágbájá jìyà mo bá tàmọ̀dò jìyà gbogbo yẹn gone are those days tá à ń fi gbogbo yẹn blackmail àwọn ọkùnrin gan ti gbọ́n sìn ọkùnrin tó bá fẹ́ fún lówó ń sìn gan ká gbà mọ́ toró ti mọ̀ wípé nítò ó padà fi blackmail òun ó fi cut wing tí òun ó fi káwọn lọ́wọ́ kò ní tó bá di future tó ń darúgbó tó bẹ̀rẹ̀ sí ń fìyà jẹun òun ò ní lè lẹ́nu àti múyàwó mi wà ní ilé
so ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ má jà mọ́ yanra wa jẹ àwa tá a bá dẹ̀ fẹ́ ṣoore náà in quote ẹ jẹ́ a máa ṣoore neutral tó ṣe pé you are neutral with it kì í ṣe pé wàá sọ pé bóyá nítorí ìyẹn ẹni yẹn ò free wọ́n wàá kéèjì ẹ̀ sí four corner of the room kò lè work out ìwọ náà tó dẹ̀ ní wọ́n tó ná fẹ́ yàwó ọkùnrin ò lè fẹ́ yàwó ńgbà tí ó bá lówó lọ because ìyàwó fífẹ́ even first time téèyàn ó fẹ́ yàwó in life gan ẹni tí ó bá níṣẹ́ gidi lọ́wọ́ kò lè fẹ́ yàwó ọ̀pọ̀lọpọ̀ àwọn God will not do cannot exist tí wọ́n mọ preach fún ìyẹn bí ọmọ wọn bá mọ́kùnrin tí ò níṣẹ́ lọ wálé wọn ò ní jẹ́ kọ́ ọmọ wọn fẹ́ so ọkùnrin tí ó bá lówó lọ́fẹ́ kan tẹ́lẹ̀ kò lè fẹ́ yàwó kan ṣoṣo gan ká mọ́ tí wàá sọ méjì so ọkùnrin ò lè fẹ́ ìyàwó nígbà tí ó bá ti lówó ìgbà tówó bá dé náà ni ó fẹ́ yàwó mi torí ẹ̀ mo ṣe sọ yí pé ní ìwọ tó bá mọ̀ pé o ti gẹṣin obìnrin kọ́ ilé o lè mú yàwó mi wà nínú ilé yẹn obìnrin ò dẹ̀ lè sọ pé bóyá nítorí contribution tó ń ṣe sílé táwọn kọ́ ọkùnrin ò lè dóbò míì tó bọ̀ ẹ ò bá lè kó ẹ̀ mọ́ ó máa dóbò míì náà ni tàbí kó pa ẹ́ tì bẹ́ẹ̀ mo sọ tọkùnrin ò bá dóbò míì ó ṣeéṣe kí wọ́n gan mọ̀ pẹ̀ lọ́wọ́ ẹ̀ àbí ńgbà tó bá pa ẹ́ tì tí ò sún mọ́ ọmọ tó bọ̀ ẹ ò lè kó ẹ̀ mọ́ ìwọ náà ló mọ bínú pé kò dó ẹ so that is nature variety is a protective factor religion kan help wa láti curb immorality la ṣe ń sọ pé instead ẹ fi mọ dẹ́ṣẹ̀ ẹ kúkú fẹ́ wọn wọlé ṣùgbọ́n pé kò ní ṣẹlẹ̀ yẹn kò possible yàtọ̀ fẹ́wọn exception bóyá àwọn tán bá wà religious tàbí àwọn tán bá wà lórí medication tó kó wọn gan òfin bẹ́ẹ̀ lè tí ó ká ìkan tán fẹ́ gan nílé ṣùgbọ́n ọkùnrin tí ó ṣàìsàn tó nàró tó dúró tán tó kọ́ ẹ̀ nàró tán kò lè dóbò kan forever lasting o obìnrin ló lè dókò kan forever ọkùnrin ò lè dóbò kan so tó bá ti feel pé ṣíbíìmù kan tó fi bu sìmẹ́ǹtì wá àtagolo míìkì tó fi pọn omi wá níjọ́ tán ń ṣe sáìtì ìyẹn ló feel pé ó fẹ́ fi kéèjì ọkùnrin kò lè wọ́ọ̀kì tó a bẹ́tà kó lọ fowó ẹ̀ ṣe nǹkan míì lórúkọ ara rẹ kó mọ̀ pé kò sí tiẹ̀ nínú tọkùn ṣe ìwọ náà tán fẹ́ bọ̀ wá ṣèkejì tí ìbá ti ṣe pé kábíyèsí lọ fẹ́fẹ́ tí wọ́n ń fẹ́ lọ́nú ààfin ṣọmọ pé sẹ́ǹbáyé ló ní ààfin àwọn ìyàwó àwọn ìyálé tán máa ń wà ní ààfin wọ́n fẹ́ àwọn náà wà ní ààfin ni many of them ò tiẹ̀ mọ̀ gbà tán lé foundation ààfin because ancient house ní ààfin tí ìṣe pé ààfin náà ń fẹ́ lọ tí ìṣe yí pé bóyá ẹni tó fẹ́ jọba ìlú tètè béèrè ibo lẹ fẹ́ mi sí ṣé kì í ṣe létí ẹ̀yin àti ìyálé yín jọ dáwó pọ̀ kọ́ then àyọjú náà tí mo ń ṣe ẹ̀yin ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin tẹ́ lórogún ìní mọ́ fún yín ní wàhálà ibi tó bá mọ̀ pé ìyálé ń gbé mọ́rin gbàràgbàrà lọ ọbẹ̀ bẹ́ẹ̀ ni mo sọ fún ọ mo níbì kan tí mo ti lọ mọ́ fọ mọ́tò mi gbà náà tó ṣe é pé ní kódà tí wọ́n bá fọ mọ́tò fún yín báyìí ọ̀rẹ́ yín gan mọ̀ bíi pé iṣẹ́ ìtún tira mọ́tò tuntun toró máa mọ́ tónítóní ni àǹtí kan lójúwe ibẹ̀ fún mi títí wọ́n fọ mọ́tò mi náà mọ́ fọ mọ́tò mi ń bẹ̀ ń gbọ́ ìyá láǹtí ń wòrè bẹ̀ mọ́ lẹ́tà ni wọ́n sọ fún mi pé orogún náà mọ́ wá fọ mọ́tò ń bẹ̀ òun ò dẹ̀ fẹ́ any clash àbí any thing tí ó combine àwọn together ní ojú wọn wá bẹ̀ mọ́ torí mo tún júwe fún ọmọ ní àyínbẹ́yìn lẹ ṣàlàyé bí fún mi ẹrẹ máa náà ò lọ bẹ̀ mọ́ pé tó àwọn ti lọ páwọn tó rorogún àwọn náà tó náà wá bẹ̀ àwọn ò sì fẹ́ wàhálà gbogbo tó bá lè cross yẹ together ẹni tó bá fẹ́ sí jìnnàjìnnà tí alẹ́ sì mọ̀ páwọn pé méjì ó kúkú ní rìn gbàràgbàrà lọ síbi tán wà àwọn náà ní wá bí ó wà kò ní dìjà nígbà kan tí mò ń ṣiṣẹ́ ń power ń gbà yẹn there was a lady tájọ máa ń gist in staff room ńgbà náà gist àǹtí sì máa ń wà interesting ẹ mọ̀ tó ṣe pé tẹ bá wà ní break time àbí bóyá kàn wà ní layout time tó máa gist tó máa rẹ́rìn wọn kàn déédéé rí ọmọ ni wọ́n ní gba transfer so ìgbà tó ń ṣe massive transfer tó ń gbé àwọn èèyàn kiri different local government different schools lọ́wọ́ àdàpọ́n náà gbórogún wọn náà wà school wa torí wọ́n ti gbé bóyá ìyálé ni wọ́n bóyá ìyàwó mi sáàmù position táwọn tí ó sáà lórogún ọkọ kan náà ni ìyá tí wọ́n gbé wáhùn wọn ní iná náà ṣe work transfer àwọn out pé because àwọn ò fẹ́ anything tó máa clash àwọn pọ̀ àwọn ọkùnrin tí wọ́n máa ń fẹ́ yàwó sójú kan ẹjọ́ máa gbé ẹ̀mí ọkùnrin gan ò légun tó o bá mọ̀ wípé ni tó o fẹ́ sí jìnnà bẹ́ẹ̀ méjì lọ́sẹ̀ lọ́mọ lọ́dọ̀ ẹni bẹ́ẹ̀ mẹ́ta lọ́sẹ̀ ni bẹ́ẹ̀ kan lóṣù ni ọmọ ibi tó ọmọ wá sí ṣùgbọ́n pé kó o fẹ́ obìnrin wá nú létí wà àtìyálé jọ dáwó pọ̀ tẹ́ ẹ jọ kọ́ ilé yẹn máa wọ́ pàwọ́ àtìyàwó kí níjọ́ tí ọba wó ìyálé ò ní sí ilé bẹ́ẹ̀ ni mo sọ fún ọ torí wípé ní o ò lè fòróró ara èèyàn kan kọ́ ilé tẹ́mi rẹ̀ ò bá yọ̀ǹda pé kẹ́lòmíì ìgbénú léhùn inú léhùn ọkàn wọ́n máa dédé lálẹ́ hù láti foundation ni so tó ọba mọ̀ pé o fẹ́ ṣe nǹkan kò ní ìdí àṣepọ̀ ibi ọba ti mọ̀ pé wà tó rogún ẹ̀ ó ríra avoid ibẹ̀ ṣùgbọ́n pé kó fẹ́ lọ́mọ ṣe pẹ́pẹ́ dẹ̀mù kan let them see let them know me kan kò lè work out o bó ṣe jẹ́nu
tó sì ṣe fọ́kùnrin kò ní kọ́kùnrin mọ́ dòbò míì kò ní kọ́kùnrin mọ́ fẹ́ ìyàwó tó bá ní ìdíyàwó because ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin àìsóore nítorí Ọlọ́run ọkùnrin ní mọ́ sóore nítorí Ọlọ́run bọ́kùnrin àtobìnrin ọ̀bà fẹ́ra wọn mọ́ lónìí gbogbo tọkùnrin ti ṣe fún ọ kò ní ìgbà padà bọ́ bá fẹ́ gbà gan àwọn ọkùnrin ẹgbẹ́ náà tó bá sọ̀rọ̀ pé má wọ̀rí ìfilẹ̀ jàre Ọlọ́run á ṣèmí fún ẹ ṣùgbọ́n bóbìnrin bá ra píìnì fún ọ yóò mọ sọ forever tí Jésù èdè ni so oore tá a bá ti mọ̀ wípé ní lọ fẹ́ fi blackmail ọkùnrin future mọ́ wulẹ̀ ṣe sọ̀rọ̀ mi yí ọ báyìí ní ìsìn if not ẹ kàn mọ́ para yín jẹ púpùpù sí ẹni o ẹ mọ́ para yín jẹ púpùpù bá a sì fẹ́ bá a kọ̀ pòlìjí ní òlé tán láyé tí Jésù ó fi dé ẹ bá fẹ́ bú mi kẹ́ ẹ bú mi èmi ò máyìn landless homes and property gbogbo àwọn olóríire tá a fẹ́ ra lé anílé ń Kòròdú anílé ní Ìbàdàn ní Ọ̀jọ́ Arúlógún Ọ̀jọ́ anílé láìláńdì náà ìjà kan sí iléeṣẹ́ landless homes and property àwọn èèrà tí ọlọ́mọnú ibẹ̀ láti lè ralẹ̀ tó fọkàn balẹ̀ àwọn ilẹ̀ tí ìṣẹ̀lẹ̀ jìbìtì tí ìṣẹ̀lẹ̀ 419 tí ìṣẹ̀lẹ̀ tí wọ́n á tún á padà wò rí social media àtàtún máa dá akọ pé ṣe lára wọn èèfún wa bẹ́ẹ̀ bá ti sanwó wọn allocate ilẹ̀ fún wọ́n ti ṣe corner piece yín wọ́n ti kọ́ yín sí gbogbo red copy sí yín survey and plan ní C.O. ní gbogbo èèyàn yẹn ló ti complete iléeṣẹ́ landless homes and property ìwọ tó fẹ́ fẹ́ yàwó wá ra ilẹ̀ níléeṣẹ́ landless homes and property kó o kọ́ lélẹ̀ kọ́mọ́sọ ògùn ìyàwó ń bẹ̀ wá ra lẹ̀ lọ́dọ̀ landless homes and property ẹ ra lẹ̀ fún ọmọ yín future investment ni mo sì lọ sáìtì kan lánàá kódà gbogbo tí mọ́tò mi fara kọ́ gan sáìtì ẹsẹ̀ ní máa lọ káwọ́ ọ̀sì máa lọ fọ mọ́tò mi ni I'm telling you àwọn sáìtì tó make sense ẹ wá ara lẹ̀ àmọ́ sáìtì ibi tí mo lọ kì í ṣe ti landless homes and properties o jàmbá yìí ní ìsìn ọ̀tọ̀ ní sáìtì wọn ṣùgbọ́n báwọn sáìtì ṣe wà káàkiri nu níṣẹ́ tẹ́ fi gbówó jókòó sí báńkì tí ò appreciate ẹ wá invest owó yín ẹ ra lẹ̀ láti iléeṣẹ́ landless homes and property bẹ́ẹ̀ bá ti fẹ́ kọ́ déédéé ni bẹ́ẹ̀ sì tí ì ṣe tán yọ wà ń bẹ́ẹ̀ làlàáfíà instead tẹ́ fi mọ̀ dì fún ò lè fẹ́ yàwó méjì sínú compound kan when you keep women together women don't like themselves obìnrin ò ń like ara wọn tẹ́ bá ti keep wọn together iye obìnrin ni pé kálukú ó dúró lọ́tọ̀ọ̀tọ̀ tó bá wá tójú bọ ibi tí orogún ẹ̀ ń gbé tàbí rán àwọn kan lọ bẹ̀ kí wọ́n lọ ṣàbúrú táṣìírí wá tún ti gba ibi yẹn ṣí mẹ́ lórí pé ìwọ ló perpetuate ibi yẹn ibẹ̀ ló ti máa kàbùkù whichever position tó bá wù kó wà because wọn ó ti mọ̀ pé ó ń ṣe ẹbí ni ọ́ bó ti jẹ́nu ṣùgbọ́n pé ẹsẹ̀ ní àjọ jìyà ṣe ni kò sẹ́ni tí ò jìyà kò sẹ́ni náà tí ò jìyà tó o bá fẹ́ gbà náà ni ó sì máa jìyà yẹn kò sẹ́ni tí ó jìyà in life àfọ́n tí wọ́n bá bí ilé olówó ni mo ṣe sọ pé instead tó fi jìyà kúkú fólówó tó o bá ti lówó bíi Priscilla Òjó nísìn tó o ti lówó bí ọmọ àǹtí Ìyàbọ̀ Òjó sọmọ pé o ò lè fẹ́ tí ò lówó náà so gbogbo yẹn gone are those days kò sí gbogbo tíọ́rì yẹn máa ń sìn so bó ṣe jẹ́ nìyẹn ìwọ ọkùnrin náà you dare not bring a woman into a house that you know that owó ìyálé wà ń bẹ ilé yẹn awo payàwó tuntun tó fẹ́ ni o bó ṣe máa jẹ́ nìyẹn bẹ́ẹ̀ ni òní ni Friday a máa ṣe Friday chat by 3 p.m. Nigerian time ẹ ṣé gan.